kókó tó wà nínú lẹ́tà tí Davido fi ránṣẹ́ sí Donald Trump lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́sùn ṣáájú ìbò gómìnà tó ń bọ̀. Gbajúgbajà akọrin tàkasúfèé ní David Adeleke, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Davido, ó mà ti kọ lẹ́tà sí ààrẹ Donald Trump ní orílẹ̀-èdè Amẹ́ríkà lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣáájú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ 15 oṣù kẹjọ yìí. Davido ó máa ṣàlàyé nínú ọ̀rọ̀ tó máa fi ránṣẹ́ sí Trump lójú òpó X rẹ̀ pé ìbẹ̀rùbojo mà ti gbalẹ̀ báyìí, ó sì ṣeéṣe kí rògbòdìyàn kó bẹ́ sílẹ̀ lásìkò ìbò gómìnà ọjọ́ sátidé tó ń bọ̀. Ó ṣeéṣe kí ìdúkokò mọ́ni kó mà tún ṣẹlẹ̀ lásìkò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Eléyìí tó tún dàbí rẹ̀ ni pé àwọn kan tún lè da ètò ìdìbò náà rú. Davido ní àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ẹ̀tọ́ láti dìbò fún ẹnikẹ́ni tó bá wù wọ́n ní àlàáfíà láìsí ìbẹ̀rù rárá. Akọrin tàkasúfèé náà ó wá ké pe Trump àtàwọn lájọlájọ lágbàáyé láti fojú sí ètò ìdìbò gómìnà òpin ọ̀sẹ̀ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó tún wá rọ ààrẹ Trump láti sọ fún gbogbo àwọn tọ́rọ̀ kàn láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́, kí àwọn aráàlú kí wọ́n sì dìbò fún ẹni tó bá wù wọ́n. Davido ní a ò fẹ́ ìtàjẹ̀sílẹ̀, a ò fẹ́ ìdúnkokò mọ́ni, àlàáfíà ńlá fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà ni a mọ̀ tó fẹ́ kí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kó lọ ní ìrọwọ́rọsẹ̀. Davido òun ló sọ fún ààrẹ Amẹ́ríkà Donald Trump bẹ́ẹ̀. Ẹ dákun ẹ dábọ̀, ẹ jẹ́ á dìbò ní ìrọwọ́rọsẹ̀, ẹ má jẹ́ á tàjẹ̀sílẹ̀. Ìbò lọ ọmọ ènìyàn ni ó ṣẹ́kù. Lágbára Ọlọ́run ànírà burú ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí i létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí ń wo wa, òní lọ́jọ́ àánú yóò fọ̀ nínú ayé mi àti yín, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjíire.